Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Olúwa mi ṣe fẹ́ràn ẹ̀ kò ní kí kú máa pa ẹni àtúrẹ̀ ẹ̀dá yẹn dọ̀rùn mọ́mọ́ ó máa ṣe ta ló wá kú tí ò ní kú ànábì ó dìgbà ó. Ikú pa mi ànábì tí ó wá ó máa ṣe Olúwa mi ṣe fẹ́ràn ẹ̀ kò ní kí kú máa pa ẹni àtúrẹ̀ ẹ̀dá yẹn dọ̀rùn mọ́mọ́ ó máa ṣe ta ló wá kú tí ò ní kú ànábì ó dìgbà ó. Sì ráyè lọ́ta ló dàbí ẹ̀ náà. Ọmọ wa yóò sì ráyè lọ́ta ló dàbí ẹ̀ náà. Oníwà pẹ̀lẹ́ Muhammadu ọmọ Aminatu ni. Àkónẹ́bí lára nínú lára oníwà tútù ni. Ó ṣe wá ṣe tó pẹ̀lú ìwà tó bá ikú ṣọ̀rẹ́ o. Ìyẹn ò sọ pé kó má máa kú ẹ̀yin jàmá mi. Kò máa síkú tí ó pẹ́ dà tí ò ní ní sábàbí. Kò máa síkú tí ó pẹ̀dà tí ò ní ní sábàbí. Ààrẹ ni mú mi tó pa lórí tó pa bẹ̀ tó rọrùn. Ààrẹ ni tó kọsẹ̀ lásán tó dẹ ní agbègbè o. Allahu qaddaru wà náà súnmù sábàbù. Ọlọ́run ló ní kádàrá ọmọ èèyàn ni ó ṣe sábàbí. Ọlọ́run ló ní kádàrá ọmọ èèyàn la ṣe sábàbí. Olùkún maridun ilá máa ṣàfàìtẹ̀wò. Gbogbo ẹ̀dá lálá rẹ̀ àfẹ́ni Ọlọ́run bá wọ̀ sàn. Ìgbà táàrẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀dọ́ Mẹ̀múnà tún ló sùn sí. Ṣàwálẹ̀ sọ ọkùnrin fífọ́n ní sábàbí ikú mú ọmọ wa. Ikú pa Muhammadu ànábì wa Olúwa mi ṣe fẹ́ràn ẹ̀ kò ní kí kú máa pa ẹni àtúrẹ̀ ẹ̀dá yẹn dọ̀rùn oníṣẹ́ ńlá bàbá Fátímà tí ikú ti pa ànábì ó dìgbà ó. Ibẹ̀ ló sùn dọ́jọ́ kejì orí fífọ́ yìí pọ̀ gan. Ibẹ̀ ló sùn dọ́jọ́ kejì orí fífọ́ yìí pọ̀ gan. Onídẹ́dẹ́ lànà bí àwòkọ́ṣe ló máa jẹ́. Àrẹ̀mú onídẹ́dẹ́ lànà bí àwòkọ́ṣe ló máa jẹ́. Ó tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ayé Mẹ̀múnà tún kó jọ̀wọ́.
tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ẹ̀yà Mẹ́múnà tún kò jọ̀wọ́ ó lọ sí yàrá Aizatu Muhammad ó máa ṣe chai ànábì lọ sí yàrá Aizatu Muhammad ó máa ṣe lórí fífọ́ yìí tó ń pọ̀ sí kò sóhun tó lè ṣe lórí fífọ́ yìí tó ń pọ̀ sí kò máa sóhun tó lè ṣe nígbà tó kọ̀la tí Muhammadu fẹ́ filé ayé lẹ̀ lọ nígbà tó kọ̀la tí Muhammadu fẹ́ filé ayé lẹ̀ lọ ó ń bẹ ní yàrá pẹ̀lú ọmọ Fatimata ń sára ó ń bẹ ní yàrá pẹ̀lú ọmọ Fatimata ń sára Ànábì ṣe ń díjú mélòó ńlájú Fatima wà ń bẹ̀rù bó ṣe ń díjú mélòó ńlájú Fatima wà ń bẹ̀rù ó ní bàbá mi kí ló ń ṣẹlẹ̀ o èyí ló ṣẹlẹ̀ rí chai ó ní bàbá mi kí ló ń ṣẹlẹ̀ o èyí ló ṣẹlẹ̀ rí o wọ́n mọ̀ sọ fún ọmọ rẹ̀ pé Fatima máa fòyà wọ́n mọ̀ sọ fún ọmọ rẹ̀ pé Fatima máa fòyà àwọn àpárá tí mo ń rí bí pálahùn tí ń pè mí o ó ní láyé yan ní pẹ̀lú ọ̀la ló tún lè rí mi mọ́. Ikú pa Muhammadu Ànábì wa rọrùn olúwa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kí kò máa máa pa ọ́ ẹ̀yà tó lè ẹ̀dá lè dánwò Muhammadu má ṣe tàbí wá kó tí ò ní ìlú Ànábì ó di bá ọ́. Bí kì í bá ṣe pé bí kì í bá ṣe pé wọ́n níbọ̀ láláìsí mọ̀ sí o aláwùsá tí Ọlọ́run ń bá ní kíkú ṣe ká òun àti sábàbí ẹ̀ tó mú dání gbẹ̀mí aṣáájú ayé Muhammadu akẹ́yìndé gbẹ̀gbọ́n tó bá fẹ́ fìyà lẹ̀ o tá bá fẹ́ fìyà lẹ̀ fẹ́ níbàrú òfin káwọn ọmọ ìyá ẹ̀ ní ilé mọ̀ lójú àwọn bàkan káwọn akọ ìgbájú tó dùn fọmọ ìyá ẹni lọ́mọ bàbá ó fi súnra kì ní ó fi súnra kì kọ́ má fi jó òfin wàhálà ẹ̀yà káfọ́ òkúba Ọlọ́run kì í wẹ̀ yó. wàhálà ẹ̀yà káfọ́ òkúba Ọlọ́run kì í wẹ̀ yó. tó bá dára ọwọ́ ẹ̀ hàn fáwọn ẹrù rẹ̀ o ó ní nǹkan kan ló ń wẹ̀yìn tó ń bá ṣe tán ẹ̀ o ikú àwọn ọ̀rẹ́ tó jáwé ní tòun tí ń bá bá wọn tán Ọlọ́run ní tí bá pa wọn tán ó dùn ikú wọn mọ̀ yìí kò dùn mọ́ bá tó lẹ́mí ẹ̀ gbàlára ń mi ní kò dùn mọ́ bá tó lẹ́mí ẹ̀ pẹ̀lára ń mi ní bá a ṣàlékún ìkẹ́ wọ́n mọ̀ yárọ̀bì bá a ṣàlékún ìkẹ́ nínú sáré o. Ikú pa Muhammadu Ànábì wa rọrùn olúwa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kí kò máa máa pa ọ́ ẹni àtòrí ẹ̀dá lè dánwò Muhammadu má ṣe tàbí wá kó tí ò ní ìlú Ànábì ó di bá ọ́. apá ìní last minute láti sọ fún wa pé season àní lápá ìní last minute láti sọ fún wa pé lọ́jọ́ Monday ọjọ́ kejìlá rọ́bì òní awal òwúrọ̀ kùtù lólúwa mi ìrànkú sọ̀kalẹ̀ wá ọ sẹ́nu ọ̀nà inú ilé Ànábì ó máa ṣe chai sẹ́nu ọ̀nà inú ilé Ànábì ó máa ṣe Fatima ló wà pẹ̀lú Ànábì lọ́jọ́ Monday yẹn ọmọ méje lọ́lọ́run mi jogún f'Ànábì wá mẹ́fà ló kún sójú ẹ̀mí ẹyọ kan ló ṣẹ́kù fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run mi tó sọ fún mu ọmọ pé wàhálà náà bùlù wà náà kan bí iṣẹ́ yìí bínà láòfin wàlíjú yìí wàná kìsìn bínà láàmú wálé àǹfùsìn àdánwò ńlá ní kọ́mọ tójú òbí rọrùn yé àdánwò ńlá ní kọ́mọ tójú òbí rọrùn ìgbà tásìkò tó tán tí Ànábì fẹ́ fàyè lè lọ ìgbà tásìkò tó t'Ànábì fẹ́ fàyè lè lọ Muhammad sọ pé ikú ti dé ìkorò inú oyin ọjọ́ kú òun ti tó ọjọ́ kú òun ti tó.
dìgbà o. Ànábì tún fọ ara rẹ̀ fọmọ ẹ̀ ó máa ṣe. Chai, Ànábì tún fọ ara rẹ̀ fọmọ ẹ̀ ó máa ṣe. Ọlọ́ni làkọ́kọ́ ọjọ́ mi lálùkìyà ó mọ̀ o. Òní nígbẹ̀yìn ọjọ́ mi ní dúníyà tá a wáyé o. Fátímà bá bú sẹ́kọ̀ọ́ pé bàbá mi máa ma lọ dákun. Ní Fátímà bá bú sẹ́kọ̀ọ́ ó ní bàbá mi máa ma lọ. Ó ní tó bá kú tó bá rọrùn ta ni ó dàbí rẹ̀. Ó ní tó bá kú tó bá rọrùn ta ni ó ṣe bí rẹ̀. Ó ní wọ́n ní jígí tí mo fi ń wojú jígí mi máa ma fọ́. Chai, ó ní wọ́n ní jígí tí mo fi ń wojú jígí mi máa ma fọ́. Ó sunkún omi jẹ́ ìyá lójú rẹ̀ bí omi òjò. Ó sunkún omi jẹ́ ìyá lójú rẹ̀ bí omi òjò. Ó ṣe ń káwọ́ lórí ló ń jọ́sẹ̀ mọ́lẹ̀ mú wọn bọ̀ wá ń bẹ̀rẹ̀. Chai, ó ń káwọ́ lórí ló ń jọ́sẹ̀ mọ́lẹ̀ mú wọn bọ̀ wá ń bẹ̀rẹ̀. Ànábì wa sọ pé Fátímà ọmọ mi máa fòyà o. Ànábì wa sọ pé Fátímà ọmọ mi má ṣe fòyà o. Oṣù mẹ́fà tí mo bá kú tán níwọ náà kù ń bọ̀ wá. Oṣù mẹ́fà tí mo bá kú tán níwọ náà kù ń bọ̀ wá o. Táwọn sì jọ máa wà lálùjánnà títí dára ìrà. Ikú pa Muhammadu Ànábì wa rọrùn. Olúwa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kíkú máa bá wa. Ẹni àkórí ẹ̀dá lè dọ̀rùn. Muhammadu máa ṣe tàbí wà kó ṣe òní kó Ànábì ó dìgbà o. Sọ kó tí a bá mú ọmọ sọ kó tí a ò màláìka tó ń pààyàn oríkú tó máa ń gbẹ̀mí ojú Ànábì pọ́n ogun ṣẹ́bù Muhammadu ògbóná ogun ṣẹ́bù Muhammadu ó làágùn Aisha ní ogun tó bọ́ lára mú ọmọ yẹn látijọ́ tán ti gbóhùn òun ìlú ẹ̀rí o. Aisha lánàá bí sọ̀rọ̀ nkẹ́rẹ́ díẹ̀díẹ̀ o. Òun gbé tí sẹ́nu Ànábì ohun tó ń gbọ́ màrí mú ọmọ ń pé ẹ̀yìn láìláì làálà. Tọ́mọ mi náà sì tún sọ pé kọ́lá Rasulullah iná lílé báwí lásàkàrà ọkọ̀ àdíjà kérora ọmọ ṣe ọkọ̀ àdíjà kérora ó bọ̀ra pé wà láàyè o ìwúrìrà ń bẹ fún ikú o ṣe bó ṣe rí ìnira ìpọ̀ ìnira ìpọ̀ lápọ̀jù ikú sì fèsì fún un pé bí n ṣe pa ẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ táyọ̀ fi tán aláì mi ò ní gbẹ̀mí ènìyàn kó rọrùn bí ìwọ oníṣẹ́ ńlá sì kéènìyà pé kó rọrùn o. Ikú pa Muhammadu Ànábì wa rọrùn. Olúwa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kíkú máa ma pa o. Ẹni àkórí ẹ̀dá lè dọ̀rùn. Muhammadu máa ṣe tàbí wọn kú tí ó ní kú Ànábì ó dìgbà o. Aina ma tekunu yudiriku kullihim. Aina ma tekunu yudiriku kullihim. Gbogbo ayé tí a bá wà ní kú lè ká wà mọ́. Ikú wọlé tọ̀ Muhammad lọ́jọ́ Monday yẹn. Ikú wọlé tọ̀ Ànábì lọ́jọ́ Monday yẹn. Ànábì sọ fún ikú jọ̀wọ́ òun fẹ́ràn rẹ̀ òun. Muhammad sọ pé ikú jọ̀wọ́ mo fẹ́ràn rẹ̀ mi. Màláíkà Jìbìrìlù pòun ní gbólóhùn fún. Kọ̀rọ̀ máa gòjù pẹ̀lú àlàyé Jìbìrìlù bá wọlé. Kọ̀rọ̀ máa gòjù pẹ̀lú àlàyé Jìbìrìlù bá wọlé. Ó jókòó sí gbèrí Muhammad ọ̀rẹ́ wọn sọ̀rọ̀. Ànábì ń béèrè lọ́wọ́ ẹ̀pẹ̀ ẹ̀rọ Ọlọ́run ń bà òun. Ànábì béèrè lọ́wọ́ ẹ̀pẹ̀ ẹ̀rọ Ọlọ́run ń bà òun. Níbo láyé òun lọ́dọ̀ Ọlọ́run kí Jìbìrìlù ó sì sọ. Níbo láyé mi? Jìbìrìlù sọ fún Muhammadu pànábì máa
máa fòyà o. nígbà tí mo ń bọ̀ láti sánmọ kálukú ṣe dárò rẹ. gbogbo ilẹ̀kùn àlìjọ́nà wọ́n sì sílẹ̀ gbà lásà. àwọn màláìkà àwọn tó sáfù ṣe dárò kó máa ṣe. àwọn màláìkà àwọn tó sáfù ṣe dárò kó máa ṣe. àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ wọn tó wọ́n fẹ́ gbàlejò ẹ. ìwọ lẹ́ni àkọ́kọ́ tí ó wọnú àlìjọ́nà ní ìdẹ̀ra. ànábì máa fòyà o, Muhammad máa fòyà. ànábì máa fòyà, ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀. ikú pa Muhammadu ànábì wa rọrùn. lórí wa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kíkó máa bà pa o. ẹni àtòrí ẹ̀dá yé dán o, Muhammadu má ṣe. tàbí wa kò tí ò ní kú ànábì ló dìgbà o. Muhammad tún bẹ̀rẹ̀ wípé oníbo láyé táwọn. Muhammad tún bẹ̀rẹ̀ wípé níbo láyé táwọn. àwọn àlèhùnmọ̀ tí wọ́n gbà fóun Tinubu kọ̀ọ̀kan. àtàwọn tí mo rí àtàwọn tí wọ́n tún ń bọ̀ tí mo bá lọ tán. Jìbìrìlù bá ń sọ wípé Ọlọ́run ti sọ pé ó máa fòyà o. Jìbìrìlù bá ń sọ wípé Ọlọ́run ti sọ pé ó máa fòyà o. àwọn ìjọ tìyẹ náà máa kọ́kọ́ wà nù ọgbà ìdẹ̀ra. àwọn ìjọ tìyẹ náà máa kọ́kọ́ wà nù ọgbà ìdẹ̀ra. lànà bíbá sọ pé nísẹ́yìn nínú ohun dùn gan. lànà bíbá sọ pé nísẹ́yìn nínú ohun dùn gan. lọ́bá níbi síní láì kíkú ọgbà mi òun. lọ́bá níbi síní láì kíkú ọgbà mi òun. ikú bẹ̀rẹ̀ sí ní gbà mí ànábì ọ̀hún máa ṣe. ikú bẹ̀rẹ̀ sí ní gbà mí ànábì ọ̀hún máa ṣe. bó ṣe gbà mí yẹn dórí dodo làǹdàbí bá lọ́kùn oníyé. bó ṣe gbà mí yẹn dórí dodo làǹdàbí bá lọ́kùn. Jìbìrìlù gbójú sókè kò lè wojú ànábì mọ́. Jìbìrìlù gbójú sókè kò lè wojú ànábì mọ́. ikú gbẹ̀mí yẹn dórí àyà Muhammad wá ń sọ pé umati 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 títí tí kò fi pa. ikú pa Muhammadu ànábì wa rọrùn. lórí wa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kíkó máa bà pa o. ẹni àtòrí ẹ̀dá yé dán o, Muhammad ó má ṣe. tàbí wa kò tí ò ní kú ànábì ó dìgbà o. àlìmọ́ túbà mú wàkúlù náà sùdà ìlú. ìyá lẹ́yìn tẹ̀sírí yá bá dalẹ̀ máa ó sì máa ń dàrú. ẹnu ọ̀nà ni kó má jẹ́ kó sẹ́ni tí ó ní ìrọ̀rùn. koríkòsùn ọlọ́run ọba ó fi ilé ayé lẹ̀ lọ. koríkòsùn ọlọ́run ọba ó fi ilé ayé lẹ̀ lọ. wọ́n wẹ̀ fún mu ọmọ wọn gbẹ́ pọ̀ tó jà náà bí sí ibẹ̀ o. wọ́n wẹ̀ fún mu ọmọ wọn gbẹ́ pọ̀ tó jà náà bí sí ibẹ̀ o. nínú yàrá Aisha túná sí Muhammad sí. nínú yàrá Aisha túná sáde wálé sí. gbogbo nǹkan ló ní oògùn àmọ́ tí kú kò sí. gbogbo nǹkan ló ní oògùn àmọ́ tí kú kò sí. ṣó ti tán ní ẹ̀ Muhammadu ọ̀rẹ́ ọlọ́run mi. ó máa ṣe. ṣó ti tán ní ẹ̀ Muhammadu ọ̀rẹ́ ọlọ́run mi. níbo lójú ẹwà náà. níbo lójú ẹwà náà kò wí aláàánú ẹ̀dá. ikú pa Muhammadu ànábì wa rọrùn. lórí wa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kíkó máa bà pa o. ẹni àtòrí ẹ̀dá yé dán o, Muhammad ó má ṣe. tàbí wa kò tí ò ní kú ànábì ó dìgbà o. lẹ́yìn ikú Muhammadu Abubakar péjọ. lẹ́yìn ikú Muhammadu Abubakar péjọ. oníkàlùkù sunkún báyà pé Muhammad ti rọrùn. oníkàlùkù
ṣẹgbọ́n sẹ́yìn àbíta lórí mọ́ ànábì ti kú ṣẹgbọ́n sẹ́yìn àbíta lórí mọ́ tó bá ṣe pé lọ́hùn lẹ́ẹ̀bá ń sìn ọlọ́hun mi yòókù tó bá ṣe pé lọ́hùn lẹ́ẹ̀bá ń sìn ọlọ́hun mi yòókù tó bá ṣe mú wọn mọ́ lẹ́ẹ̀bá ń sìn ànábì ti rọrùn tó bá ṣe mú wọn mọ́ lẹ́ẹ̀bá ń sìn ànábì ti rọrùn. Istakim ẹ dúró déédé ẹ má lọ sí ibì kan Istakim ẹ dúró déédé ẹ má lọ sí ibì kan torí tó bá di ní kí ọmọ ànábì mi ò sí pẹ́ o. Ikú pa Muhammadu ànábì wa rọrùn Olúwa mi ṣe fẹ́ràn rẹ̀ kò ní kí kó máa má pa o ẹni àtòrí ẹ̀dá yé dọ̀rùn Muhammad ó má ṣe tọ́lọ́ wá kú tí ò ní kú ànábì ó dìgbà o. Muhammad ó dìgbà o. Muhammad ó dìgbà o. Ànábì ó dìgbà o. Muhammad ó dìgbà o. Muhammad ó dìgbà o. Muhammad ó dìgbà o. Ànábì ó dìgbà o. Muhammad ó dìgbà o. Bàbá Fátímà ó dìgbà o. Muhammad ó dìgbà o. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá o. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá o. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Abiyamọ tí kì í fi ní ṣeré Ládéwálé. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Ìsìlámù ọdún olóyin torí Muhammad ni o. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Bàbá Kọ́símù, bàbá Rúkáyà, ọmọ Abdullahi, ọmọ Amina. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ Ládéwálé o. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Ànábì ni ó gbà mí gbàràn mi o tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dára ríra. Ànábì ni ó gbà mí o òun ni ó gbà mí o ọmọ Àmínà ni ó gbà mí o òun ni ó gbà mí o Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dára ríra. Èmi àti Muhammad la òjò kó pọ̀ lọ́jọ́ àgbé dìde. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dára ríra. Inú mi dùn pé mo jọmọ lẹ́yìn Ànábì Muhammad fa. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dára ríra. Muhammad ó dìgbà o. Muhammad ó dìgbà o. ọmọ mi ló dìgbà o. Muhammad ó dìgbà o. kárí ayé ó dìgbà o. Muhammad ó dìgbà o. ẹni tá tó rẹ̀ dá yóò dìgbà o. Muhammad ó dìgbà o. ẹni tá tó rẹ̀ dọ́run ó dìgbà o. Muhammad ó dìgbà o. Muhammad kú ọlọ́run ò lọ gbogbo mú mi nínú o. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Kánà yábùdó Muhammadan Muhammad ti kú. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Fáyínà Muhammadan kọ́dí mọ́ta o. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Ẹni tó bá ń sìn Muhammadu Muhammad ti kú o. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Bàbá Kánà yábùdó wa ẹni sìn lọ́hùn. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Fáyínà ńlá ayọ̀ ńlá yàmútù. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. Ẹ̀sìn lọ́hùn tó dààmú mọ̀ ni ọba tí ò ní kú o. Muhammad kú ọlọ́run ọ̀la gbogbo mọ́mìnà sí. tán ojú ọ̀nà kan ní kú jẹ́ tí gbogbo wọn abẹ mi máa tán Ọlọ́run ṣe fẹ́ràn mú ọmọ tó ikú wọlé ọmú mú ọmọ lọ ojú ọ̀nà kan ní o ó sọ gbogbo wọn abẹ mi máa tán Ọlọ́run ṣe fẹ́ràn mú ọmọ
ṣe fẹ́ràn Muhammad ikú wálé ọmọ Muhammad lọ. Tó máa bójú kan ní kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tọ́. Ojú àná kan ní kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tọ́. Bọ́lá ń ṣe fẹ́ràn Muhammad tó ikú wálé ọmọ Muhammad lọ. Ojú àná kan ní o. Mo sọ. Bọ́lá ń ṣe fẹ́ràn Muhammad tó alimọ̀ òtúbà bùn wákùlù náà sùdá ìlú. Alimautu babun, alimautu babun, bun, alimautu babun, wakuluna suda ilu. Òjíṣẹ́ ńlá Muhammad, ikú rẹ̀ bá wa lójijì o. Erinwó ilẹ̀ mi títí àfi bíi pé ènìyàn ò kú rí. Ọ̀sán ti jẹ́ ọ̀run náà pa, àtàpà kò sí lọ́wọ́ mọ́. Ara mi ọwọ́ ti di lágbá o. Etí yóò máa sí lórí mọ́, etí ti dàpọ̀ láì ní. Ewé ti bọ́ lára ẹ̀kọ́ o. Ó máa ṣe. Àwọn ayé máa kú kọ́ ọ sí. Gbogbo wa ládágbádá ikú. Ológun lójú àrùn nílọ. Wọ́n á tún fọ́ ọ̀rẹ́ lọ́jọ́ kan. Ọmọ ẹ̀dá bá tọ́ra wọn tán. Wọ́n ní ògùn kan bẹ́ẹ̀ gbẹ́kúdé ní. Ìwọ tó bá ti wá sáyé o. Ìwọ tó bá ti wá. Ìwọ tó bá ti wá sáyé o. Dandan ni kú jẹ́ lórí ẹ̀. Ojú ọ̀nà kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tán. Ìkú jẹ́ tí gbogbo abẹ́mi máa tán. Gbogbo ọ̀jọ̀gbọ́n ayé transition tún ní kú jẹ́ tẹ́nìyàn fi ń ṣipò padà. Transition tún ní kú jẹ́ tẹ́nìyàn fi ń ṣipò padà. Torí tó bá ti ta kòkò tẹ́rù dá fọ́nà ń pòun ń darí bọ̀. Tó bá ti ta kòkò tẹ́rù dá fọ́nà ń pòun ń darí bọ̀. Lóhun tó ń jẹ́ nìyàn gángan afẹ́ràn ara sílẹ̀ lójijì. Lóhun tó ń jẹ́ nìyàn gángan afẹ́ràn ara sílẹ̀ lójijì. Kíá ló lòun wá rí kínkín agbádá lẹ́nu máa fọ̀hún. Bọ́lájú sílẹ̀ kò ní rí mọ́ pọ́ńsọ̀rọ̀ ẹ̀ kò ní gbọ́ mọ́. Ẹni tó ń rìn tó ń yan fúnra ẹ̀ àwọn dàbẹ̀ ẹgbẹ́ fáráyé ni ó lè ṣe kí n má ṣe wẹ̀ lójúmọ́. Ajílùgbà aṣọ ọ̀dà lọ́ṣọ́ kan nínú ilé oní àkàn ṣoṣo. Ojú ọ̀nà kan ní kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tán. Ojú ọ̀nà kan ní kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tán. Bọ́lá ń ṣe fẹ́ràn Muhammad tó ikú wálé ọmọ Muhammad lọ. Àbíkílẹ̀ ń pe kúná tó ń sọ tó ń yígun ọrùn. Tánà bí bàbá Fátímọ̀ tó rọrùn fún sọ pé ó nira. Sákìrà tó lè mọ́ òtì aṣáájú mi nà lọ́kọ́ tìlì. Ìwúrara tó ń bẹ fún kú ojú kí wọ́n pànìyàn lọ. Sórí bá mi rẹ̀ tó kú. Ẹ̀bà sórí bá mi rẹ̀ tó kú. Àti àgbàlagbọ́lé gbogbo ẹgbọ́n kéré kan ló fọ́jáde nídìí wọn kúrò. Wọ́n mọ àmọ́ ìyá ẹ̀fẹ́ sáà àkóró ikú tí wọ́n jẹ ní. Ojú ọ̀nà kan ní kú jẹ́ tí gbogbo abẹ́mi máa tán. Wọ́n ń bọ̀wọ́ rẹ kúrò níbi aburú. Wọ́n ń bọ̀rù ká sínú mi máa ṣe. Wọ́n bọ̀wọ́ rẹ kúrò níbi aburú. Wọ́n ń bọ̀rù ká sínú mi máa ṣe. Ká fábílì máa ó ti wá ìzọ. Ikú ti tó ní wá sí fún kó wá. Òjíṣẹ́ ńlá ló sọ fún wa pé ọkàn tí ò bá ti páyà ikú káfírí ni ká pẹ̀lú wọn. Kàlífà tó tẹ̀lé Sídíkù Sẹ̀yídìnà Umaru ní. Sẹ̀yídìnà Umaru ní. 103 ọdún ló fi ṣẹ̀mí lórílẹ̀ ayé. Ọdún 10 oṣù 6 àti ọjọ́ 4 péré ló fi jẹ́ olórí mùmíní. Gẹ́lẹ́ tó kírun àsùbàtàn títí tó dé ló mú Umaru lọ. Ìṣẹ́jú kádìjú káyájú ló ń bẹ láàrin kú àti iye. Pèsè ń rere kalẹ̀ ọ̀rẹ́ mi tó ra ọmọ ọgbà tí kú lè yá. Pèsè ń rere kalẹ̀ ọ̀rẹ́ mi. Pèsè ń rere kalẹ̀ ọ̀rẹ́ mi tó ra ọmọ ọgbà tí kú lè dé.
ẹ̀kan wò tó sunkún tó sì bẹ̀rù ọlọ́run ẹ fura sí irú olùwà ẹ̀ wọ́n láti jọ dàrán paraku ẹ má ṣe bárò ẹ̀ ṣe mọ́ rárá níkú tó ń fa àgbà alágbára mo lágbọ́n mo nímọ̀ mo tún lóye pa kìràkìtà ẹ̀dá kó yẹ o pé lọ́jọ́ ọjọ́ kan ló pín adé o. ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ bọ́lá mi ṣe fẹ́ràn mọ́ àmọ́tò ikú wọlé mú àmọ́tò. àti tó pọ́n tó gbẹ́pọ̀ rẹ̀ lọ́jọ́ kan ò lé ẹjọ́ kan ni dúdú dàbí kóró ṣe máa ní ẹni ọgbọ̀n lẹ́sẹ̀ kan ṣoṣo bó ti mú kárẹ̀ wá tó láyé kété tèmi bá jáde lára tán ojú àsì máa jóná kíákíá ojú àsì máa jóná arẹwà òkú ní sójú ẹ̀rí ẹni tọ́jọ́ ń sìn tọ́jọ́ ń kiri afẹ́ lòun dààmú mọ́ ọmọ àdámọ́ tí ó dé pé kí ni fáàrí yẹn wá sọ fún mi. ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ bọ́lá mi ṣe fẹ́ràn mọ́ àmọ́tò ikú wọlé mú àmọ́tò. Tasawadi Jamilan Nifiati Kainamo Oligolo Fatabe Lokoburi Mandana Yefo Alu Geleti Umar Ukuto Usmanu Zinu Reini Lokutoro Lege Orishala Ọgọ́rin àti méjì ọdún ló fi sẹ́mi lórílẹ̀ ayé kòlékòlé lọ́dún méjìlá tó fi ṣo lórí àwa mùmíní àlílò jẹ́ lẹ́yìn sí inú rẹ̀ ní akọ̀gùn tó ń bójú ogun gbogbo ló bá nábìjà àyàfi gáàsì wà tù tábùkì bẹ́lẹ́ tó jẹ́ àlífàtàn ó tún bójú ogun mẹ́rin wákì àtú jámọ́dù lákọ̀ọ́kọ́ wákì àtú tọ́fì nílẹ̀ kejì wàdàsá tún takùn múlẹ̀ kẹta nàrọ̀ wà nílẹ̀ kẹrin ó ṣe àlífà fọdún mẹ́rin àtọ̀ṣù mẹ́fà tó tún lé ọgọ́ta ọdún àti mẹ́ta ní gbogbo ọdún tó lò láyé ẹ jẹ́ àkọ́ṣe àwọn wọ̀nyí ẹ bá jẹ́ àkọ́ṣe àwọn wọ̀nyí kọ́lọ́hún kó lè kà wá lẹ́rú. ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ bọ́lá mi ṣe fẹ́ràn mọ́ àmọ́tò ikú wọlé mú àmọ́tò. lórí ọ̀rọ̀ ikú èmi ronú lórí ọ̀rọ̀ ikú pẹ̀lú àròjinlẹ̀ mi lọ́jọ́ yẹn mo rí pé kú lákòókò tó yẹ kó jẹ́ tí ó máa mọ ọmọ má dà mọ́ ọjọ́ ògbó lákòókò ikú ẹni tí kú bá wà pálẹ̀wé ẹ̀ ọ̀nà ẹ̀bùrú ni kú bá yọ sí wà lọ́ máa yá rírù ẹ̀ láyé náà mo tún wá ṣe rú yá gbogbo nǹkan tó ń bí mi pé ẹlẹ́ni tó lẹ́ni ta fi ń mi mo lọ́ọ́ ló lẹ́mí rẹ̀ o ó ní nígbà tó wà mọ́ báyọ̀ kí ló dé tó kí n dá gbogbo kan fún un òun bá yọ lọ́wọ́ ní nǹkan ìgbàkigbà ló lè bẹ̀rẹ̀ ẹ̀rọ ọlẹ́gbọ̀n pẹ̀lẹ́ kó fi sánú kíkú sọ́kọ̀ onígbèrè kó tún kíá bá a ṣe ń palẹ̀ ọdún mọ́ lójoojúmọ́ ní ká má ra palẹ̀ ikú mọ́. ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní màtọ́ bọ́lá mi ṣe fẹ́ràn mọ́ àmọ́tò ikú wọlé mú àmọ́tò. ẹni tó ṣògùn àìkú fún kò tí kún ológun jẹ o kò kún jẹ rẹ bí iná àwọn tí wọ́n níbi ògùn ìrù tọmọkùn àìkú lé wọn lọ́wọ́ kí ló ṣe ta òfin lé wọn bọ ọba àtọgbẹmí oníṣègùn lọ́sàn tí onílé wẹrẹ sùn ó pa wọn pẹ̀lú ògùn wọn ẹgbẹ́ fífi fọ́nrán òun kan sẹmi ẹtọpẹ pẹ̀lú odò ikú jẹ òun pẹ̀lú odò olómùgọdọ ògùn lálá ló fún òkúta tó fi sẹ́yìn ẹsìn lómùgọdọ wọn ti dẹrọ tán pẹ̀lú nǹkan ẹni kó bá dẹ o ikú lè ògùn elétí kúnkún. ọjọ́ náà kọ́ ní kú jẹ́ tí gbogbo wa bẹ̀ ní
àsálàtù fún. ó jọ gàté kò jọ gàté o. ó jọ gàté kò jọ gàté. ó fẹsẹ̀ méjèèjì tiro. ọ̀rọ̀ mu ọmọ la mú wá káká wọn tó gbèlè jù. tán pariwo ẹ̀ka yé. tán pariwo ẹ̀ka yé. dáírọ̀tù àkíkọ́. àníwárí fífa ìdọ̀tí jání. Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà nílùú àjílété lábẹ́ olùdásílẹ̀ Mọ̀ọ́lánà Sùláìmọ̀nà Àbínà Ọ̀tẹ́dọ́lá o. Àbínà Ọ̀tẹ́dọ́lá Chief Imam Fátẹ́dò Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́. Àsálàtù kan mẹ́gà fans ló ń jẹ́. Àsálàtù kan mẹ́gà fans ló ń jẹ́. Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà tán gbórúkọ mú ọmọ dá. Hájì Wàsíù Ibrahim òun ni pírẹsidẹ́ǹtì wa àti alága gbogbo lé. Àti alága gbogbo lé Mukadamu Ismaila nílùú Afátẹ́dò à ń bẹ nílùú Àbújá o. À ń bẹ nílùú Àbújá. A tún wà nìbàdàn, a wà ní Kòtògùrà, Gùsáù àti ìlú Èkó gbogbo ọjọ́ Sunday àtọjọ́ Jímọ̀. Ọ̀rẹ́ mi má fi ṣeré o. Ọ̀rẹ́ mi má fi ṣeré. Àwọn ọjọ́ àsálàtù ní ká lọ tọrọ ẹ̀ka tìgẹ̀ fún ẹni àtòrí ẹ̀dá yé ṣíṣe. Àsálàtù kan mẹ́gà fans ló ń jẹ́. Àsálàtù kan mẹ́gà fans ló ń jẹ́. Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà tán gbórúkọ mú ọmọ dá. Àsálàtù dark fat ìlàlẹ̀ àmọ́